kí Ọlọ́run ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí ọba tí ń ṣọlá lẹ́yìn ìfọ̀fọ̀rọ̀ bí ọ̀rọ̀ mi lálẹ́ ó dá lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá pátá. Mo fẹ́ jẹ́ kí ẹ mọ ibi tí gbogbo ọ̀rọ̀ Yorùbá ti ń dàrú, ibi tó ti ń bàjẹ́. Tí orí bá ti bàjẹ́, kí ni gbogbo ara fẹ́ ṣe? Ẹ wá ń sọ wípé ilẹ̀ Yorùbá bàjẹ́, nílẹ̀ Yorùbá dàrú, kò sí orí ò mórí, ẹsẹ̀ ò mẹsẹ̀, apá ò mápá. Ọ̀rọ̀ yìí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé Ọlọ́run ọba Olódùmarè tí ń jẹ́ ẹlẹ́dàá tó máa rẹ̀, ọba tó dá ẹ̀dá tó sì mọ bí ẹ̀dá ń rìn, olódù tó máa rẹ̀ ẹ̀dá, táwọn onígbàgbọ́ ń sọ wípé ìpilẹ̀ṣẹ̀ àti òpin, àwọn ilé ìbúra ní alpha and omega tàbí beginning and the end. Olódùmarè ló rán mi sí gbogbo ọba. Tẹ́ ẹ bá ń rí tí ẹ sọ pé ẹ mọ bí Olúwo ṣe ń ṣe, báwo lọ Olúwo ṣe rí, nítorí pé wọ́n rìn mí níṣẹ́. Iṣẹ́ tán sì rán mi ní pé wọ́n tún fi àṣẹ sí i. Àṣẹ tí Ọlọ́run ọba fi rán mi ní iṣẹ́ náà ni wọ́n ń pè ní àṣẹ kábíọ́kùsí. Àṣẹ tí ń ṣọlá tẹ́nìkan gbọ́dọ̀ bí léèrè. Ọlọ́run wá ní kí n wá jẹ́ iṣẹ́ ń pé òun ń bọ̀, ṣùgbọ́n kí n lọ ṣe kí ni? Kí n lọ bá òun fọ́ ààfin òun mọ́. Nítorí pé àwa tá à ń pera wa lọ́ba lórílẹ̀‐èdè ayé, àwa kọ́ lọ́ba, Ọlọ́run lọ́ba. Ọlọ́run gangan fún rẹ̀ ní ọba. Báwa ṣe jẹ́ òun ni bí ìgbà tó yẹ pé èèyàn fẹ́ pe Buhari wá sí Ìwó, èèyàn sì ti fi àga ẹ̀ síbẹ̀ sí event, kò wá ráàyè wá sí event yẹn kó wá rán mínísítà ẹ̀. Ààyè tí mínísítà yẹn jókòó sí láàyè tó yẹ kí Buhari jókòó sí. Bẹ́ẹ̀ náà ni mínísítà yẹn yóò tún fi àṣẹ Buhari yóò fi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ làwa ṣe jẹ́ sí Ọlọ́run. Àwa gangan kọ́ lọ́ba, àwa là ń rólé fún Ọlọ́run. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé nígbà tá a bá wá nísìnyí, a wá tún nǹkan tí àwọn bàbá wa ti ṣe tí wọ́n lè ṣe, bọ́ àsìkò ní gbogbo nǹkan tí Ọlọ́run bá fẹ́ rán níṣẹ́. Ìgbà tó bá fẹ́ rán èèyàn níṣẹ́ kò ṣe páwọn kan ò mọ̀, ìyẹn náà ń pè ní ọgbọ́n ọdún ní wẹ̀rẹ̀ míì. Kò ṣe pé bóyá èèyàn àwọn bàbá wo gbọ́n, kò ṣe pé gbogbo àwọn nǹkan táwọn bàbá wa tán kọ́ sílẹ̀ òun là ń kọ́lé lé lórí, gbogbo nǹkan tó ń ṣe sílẹ̀. Ṣùgbọ́n ó yẹ ká mọ̀ yìí pé àwọn nǹkan tó yẹ pa ti ṣe nínú àìmọ̀, ó yẹ káwa tá a wà nísìnyí káwa túnṣe. Òun náà ní pé ǹjẹ́ ó yẹ kí ọba aládé, ǹjẹ́ ó yẹ kó bọ òrìṣà? Ǹjẹ́ ó yẹ kó bọ òrìṣà? Tilẹ̀kùn yẹn fún mi. Ẹ kọ́ máa pa àwọn máa pa. Ǹjẹ́ ó yẹ kí wọ́n bọ òrìṣà? Ìfẹ́ àwọn mẹ́rin kí ọ̀bọ̀dé kò níbẹ̀ yẹn. Ǹjẹ́ ó yẹ kí wọ́n bọ kí ni? Ǹjẹ́ ó yẹ kí wọ́n bọ òrìṣà? Ǹjẹ́ ó yẹ kí àwa tá à ń ṣojú Odùduwà, àwa tá a wà tá à ń ṣojú ẹ̀ tá a gbé adé sórí, ǹjẹ́ ó yẹ kí a ṣe kí ni? Ǹjẹ́ ó yẹ kí a máa bọ òrìṣà? Màá kọ́ wá bí ẹ léèrè, kí ló yẹ ká tẹ̀lé àwa tá a dé adé? Ìyẹn ni mo fi ń bi àìpín tí mo fi ń sọ̀rọ̀ ìlálẹ̀, tí mo dẹ̀ fi gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ayé gbọ́ àti gbogbo Yorùbá. Òun ni wípé àrífín àti ọ̀pọ̀lọpọ̀ àbùkù ó ń bá ilé baba ńlá wa, ìyẹn ilé tí bàbá wa dúró sí ní Ifẹ̀. Ẹni tó dẹ̀ ń rólé níbẹ̀
àwọn èèyàn ti rólé púpọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn náà sì wà nínú àwa fẹ́ béèrè kankan. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nínú Ṣàngó àti Odùduwà èwo ló kọ́ wá? Nínú Ògún àti Odùduwà èwo ló kọ́ wá? Tó sì jẹ́ pé Oòduà ló mú adé ìwà fún wa. Nígbà tó dẹ̀ jẹ́ pé Oòduà ló mú adé ìwà fún wa, òrìṣà wo ni Oòduà fún wa pé ká bọ̀ ju orí lọ? Bàbá ńlá wa sọ fún wa pé orí làbá máa bọ, wọ́n fòrìṣà sílẹ̀. Nítorí báwo ni nígbà tó yẹ pé ọba tó bá ń rólé fòòdùà tó bá ń bọ òrìṣà, báwo ni àwọn tí wọn ò tó ṣe ní sọ pé àwọn jùlọ? Lẹ́ni à ń gbọ́ tí bàbá wa mo respect wọn dáadáa, wọ́n ti pẹ́ lóyè, àwọn bàbá wa láàfin ipò Ifẹ̀, ibẹ̀ ni adé Odùduwà wà, regardless ẹni tó bá wà lórí oyè. Olúgbó náà ń sọ tiẹ̀ nígbà tó jẹ́ pé nífẹ̀ náà ni ẹni tó rólé fòòdùà ló ti ń bọ Ògún. Ògún ó wá lẹ́yìn Oòduà ni. Oòduà ò rí rí báyìí, Oòduà ò fojú kan. Ṣàngó, Oòduà ò fojú kan, kò rí rí. So kò possible. Ṣàngó kìí ṣe èdè Yorùbá gan, orúkọ tó ń jẹ́ Ṣàngó kìí ṣe èdè Yorùbá, èdè Núpé ni. Tó bá lọ sí Bídà àbí Naija wà á rí ọ̀pọ̀lọpọ̀ Ṣàngó primary school because orúkọ àwọn ọmọ ọba wọn níbẹ̀ is like the title. Tó bá débẹ̀ Ṣàngó nítorí pé màmá wọn, àwọn bàbá náà màmá wọn jẹ́ Núpé, orúkọ tó fún wọn nìyẹn. Orúkọ wọn ní Yorùbá òun ló ń jẹ́ Tẹ̀là, Tẹ̀là oko. Nígbà tí bàbá wo ibi tí èèyàn bá fún yàn èèyàn gbọ́dọ̀ máa ṣe. Nígbà tó Oòduà wá gbé òòṣà kankan lé ọba lọ́wọ́, níbo ni àròlé Oòduà ó ti máa wá bọ Ògún tí ó wàá máa bọ Ṣàngó? Tán bá wá sọ fún ẹ pé wọ́n jù ẹ lọ, tọ́ba kan bá ń pa ẹ́ nítàn pa àwọn jù ẹ lọ, ṣé wọn ò jù ẹ lọ? Wọ́n jù yín lọ. Gbogbo ọ̀nà ti tẹ́lẹ̀ tán bá bọ òrìṣà tàbí tán ṣe nǹkan kan báyẹn, kì í ṣe pé bóyá èèyàn fi ń sọ àwọn agbọ́dọ̀ sòótọ́ inú àìmọ̀ ni. Ẹni tó bá rólé fòòdùà tó gbé adé Oòduà sórí kò gbọ́dọ̀ bọ òrìṣà, kò gbọ́dọ̀ pé torí bàbá wo gbé a gbọ́dọ̀ ṣe bí ọmọ àlè, ọmọ tí wọn ò gbélé ọ lọ́wọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe. Ìyẹn lọ́lọ́run ní kí n wá sọ fún gbogbo ọba. Elédùmarè òun ni Odùduwà mú wá fún wa, ìyẹn ni ọba kan ṣoṣo tí ò pé méjì, Olódùmarè. Nínú Ifá gan orí ló tóbi jù, orí ló ga jù, kò sí tó ju orí lọ. Àní Yorùbá ní orí ni àbá máa bọ, àbá fi òrìṣà sílẹ̀. Gbogbo èèyàn tẹ́ ń bọ òrìṣà mi ìyẹn religion ti yín nìyẹn, ìníkẹ́ wọ́n bọ̀ tó, ṣùgbọ́n ọba ò gbọ́dọ̀ bọ òrìṣà. Ọba ìṣe ẹgbẹ́ òrìṣà. Ìtọ́ ń pè lóríṣà ó straight forward nílẹ̀ Yorùbá, ẹni òrìṣà dá, òrìṣà. Bí ìgbà tó bá sọ pé Yorùbá straight, tó bá ní Ọlámídé nìsín ọmọ tó mì, Adéwálé, Adékúnlé, Ọlákúnlé, ó ti mọ tó mì, bẹ́ẹ̀ náà lòrìṣà, orí ló ṣá. Gbogbo yín lòrìṣà, gbogbo èèyàn pátá. Àparò kan ò wá ga jù kan lọ àfi tó bá gorí ebè, yẹn ní pé òrìṣà kan ò ju òrìṣà kan lọ àfi tó bá impact life àwọn èèyàn to be better, tó bá tó ṣe kíni, tó ràn àwọn èèyàn lọ́wọ́ tàbí tó create nǹkan kan, tó ṣe innovation. Yẹn ló jẹ́ kí bàbá wa Ṣàngó kan di èèyàn ńlá. Ìtọ́ gbé ṣe nígbà yẹn wọ́n defend yẹn
Ògún náà alágbẹ̀dẹ ni, ṣùgbọ́n ló kọ́ rọ ọkọ́ àtàdáná kọ́ rọ àwọn ní tó fi ń jagun. Òun ló jẹ́ kóun náà jẹ́ pé alágbẹ̀dẹ ọ̀run pé ọgbọ́n tó ju ti ayé lọ. Ògún bò ríbọn rí. Àfìgbà tí àwọn ìbòdé tán jẹ́ ká mọ tó ń jẹ́bọn ńlá tó bẹ̀rẹ̀ sí ní rọ ìbọn. Gbogbo àwọn nǹkan yìí ó yẹ kí àwọn èèyàn mọ̀ wípé kí ilẹ̀ Yorùbá mọ̀ wípé kán sọ fún gbogbo àwọn ọba aládé kán fi òrìṣà sílẹ̀, kán má bọ òrìṣà mọ́, kán fi òrìṣà fáwọn aráàlú, kán lọ máa bọ ọba ò gbọdọ̀ tó bá ti gbé adé sórí. Gbogbo wa kọ́ ni, gbogbo yín kọ́ ni Oòduà àbí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Mo fẹ́ sọ fún yín lẹ́yìn, gbogbo yín kọ́ ni ọmọ bíbí inú Oòduà, ṣùgbọ́n Oòduà ló kọ́ mú adé wá. Oòduà yín tí wọ́n ń pè ní colonization, new government, nílò Oòduà mú wá. Ìyẹn ni pé wàá jọba, wàá dẹ̀ ní àwọn commissioners tàbí ministers. Ìyẹn ni pé o ní babalọ́jà, balógun, ìyálòde, jagun. Wọ́n ṣe ń ṣe nìyẹn. Oòduà ló kọ́ mú wá fún wa. Ìtorí ẹ̀ ló fi jẹ́ pé ìwọ ibikíbi tó bá ti dé adé ńlẹ̀ Yorùbá ó ti dọ́mọ Oòduà, adopted yẹn. Àwa kan wà tá a jẹ́ straight ọmọ Oòduà, tó jẹ́ pé Oòduà ọmọ Oòduà straight by birth. Èmi nísìn ọmọ Oòduà ni mí. Ìyá tó bí mi òun ni wọ́n ń pè Lúwo Gbàgídà. Bàbá tó bí Lúwo Gbàgídà inú ilé wa ní Òwòdò Ọ̀ọ̀ni Ògún ló jáde bẹ̀. Bàbá tó bí ìyá mi òun ni wọ́n ń pè ní Ọ̀tààtà. Bàbá ẹni tó sì bí Ọ̀tààtà òun náà ní Òwòdò. Òwòdò ni ọmọ aládéjú Ògún lọ tó ń pè ládójogún. Bẹ́ẹ̀ ni òun náà dẹ̀ ni ọmọ Lájàmísàn. Ọmọ Lájàmísàn náà ni òun náà ni ọmọ Ọ̀rànyàn títí tó fi kan Oòduà. Ọ̀yọ́ ò ju Ifẹ̀ lọ. Ní tí Ọ̀yọ́ ò fi lè ju Ifẹ̀ lọ ni wípé tọ́yọ́ bá ju Ifẹ̀ lọ kò ní need kí Ọ̀rànyàn tún kó. Tó bá jẹ́ pé tróònù Ọ̀yọ́ ju tróònù Ifẹ̀ lọ, Ọ̀rànyàn ò ní kúrò ní Ọ̀rànmíyàn ni o, pé ṣe Ọ̀rànyàn Ìbàdàn nìyẹn wà. Ọ̀rànmíyàn wípé Ọ̀rànmíyàn kò ní kúrò ní Ọ̀yọ́ kó tún lọ gba adé nífẹ̀. Àbí èèyàn máa ń sọ pé òun ó kó general kó lọ bọ́ sí sergeant. Ní tí Ọ̀rànmíyàn fi kúrò ní Ọ̀yọ́ nìyẹn tó fi lọ tún gba adé nífẹ̀. Nígbà ó sì débẹ̀ ó mú ẹ̀jẹ̀ Odùduwà padà. Tí àrólé Oòduà bá ti ń bọ Ọ̀sángangan ọba Mákín, ìgbà tó ń bọ Ògbódòdìrìn, báwo ni Olúgbò ṣe ní sọ́mọ̀ jùlọ? Báwo ni Olúgbò ṣe ní sọ́mọ̀ jùlọ nígbà tó yẹ pé ẹ̀ ń bọ gbogbo àwọn ọba tó ti lọ? Wọ́n ní láti bọ wọn. Ìwọ tó bá ti di ọba ó ti di àrólé Olódùmarè, ó ti ń ṣojú Elédùmarè. Ẹ̀yin Muslim ẹ̀yin gan sọ pé Al-Malik zidini láì fil harri. Ìyẹn ni pé ọba ní òjìji Ọlọ́run ọba lórílẹ̀ ayé.